Láìpẹ́ yìí a sọ̀rọ̀ nípa ọkọ̀ ìjà ojú òfurufú Amẹ́ríkà tí àwọn Iran jábọ́lẹ̀ sí ìlú wọn. A sọ bákan náà pé àwọn Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn awakọ̀ ìjà ojú òfurufú yìí káàkiri, tí àwọn Iran náà sì ti ṣàdéhùn pé ẹnikẹ́ni tí ó bá bá wọn rí àwọn awakọ̀ ojú òfurufú yìí, tí ó bá lè bá àwọn rí mú, àwọn fún un ní owó rọ̀gbọ̀rọ̀gbọ̀. Ní àná òde yìí ni a gbọ́ pé àwọn Amẹ́ríkà ti padà rí àwọn awakọ̀ ojú òfurufú wọn yìí, ni wọ́n ti padà rí wọn mú. Ṣùgbọ́n kí wọ́n tó rí wọn mú ńkọ́, ọ̀pọ̀lọpọ̀ ìfarapa, ọ̀pọ̀lọpọ̀ ìjà, ọ̀pọ̀lọpọ̀ wàhálà, ọ̀pọ̀lọpọ̀ àdánù òní ó dé bá Amẹ́ríkà. Amẹ́ríkà kò lè kùfìrì lójú ọjọ́ lọ́wọ́ àwọn awakọ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní òru là á ṣèkà, bí èèyàn bá dán wò lọ́sàn-án kò ní fara rí lọ. Wọ́n dúró de ọwọ́ òru kí wọ́n tó lọ wá àwọn awakọ̀ náà, torí pé wọ́n mọ̀ pé òru yìí ni àwọn lè ríbi lọ tí àwọn Iran tí wọn ò ní ríbi rínà rí àwọn dáadáa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn jagunjagun Iran wọn ò gbàgbẹ̀rẹ̀ rárá. Bí àwọn jagunjagun Amẹ́ríkà ti ń yọ ní àwọn jagunjagun Iran náà ni àwọn náà ti kó ìjà bolẹ̀, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ìjà pẹta pẹ̀lú àwọn ajagun Amẹ́ríkà. Wọ́n ṣe wọ́n lọ́ṣẹ́ tó pọ̀. Lára ẹ̀ ní wípé Black Hawk helicopter tí wọ́n gbé lọ láti lọ fi kó àwọn awakọ̀ ojú òfurufú wọn yìí, wọ́n rí pé àwọn bà Black Hawk yìí jẹ́ dé ojú àmì kan. Bákan náà àwọn C-130 refueling planes tí wọ́n gbé dání lọ, wọn ò lè gbé méjèèjì padà nítorí pé àwọn Iran wọ́n bà méjèèjì jẹ́ kọjá àlà. Bí ó tilẹ̀ jẹ́ pé Amẹ́ríkà ń jiyàn pé kì í ṣe àwọn Iran ni wọ́n bà á jẹ́, bí kì í ṣe pé àwọn ò rí ojú ráyè láti gbé kúrò ní. Gbogbo bó tilẹ̀ wù kó rí, wọn ò ṣáà gbé àwọn pléènì mi, àwọn ọkọ̀ ojú òfurufú méjèèjì yìí, wọn ò rí wọn gbé kúrò níbẹ̀. Bákan náà awuyewuye ṣì wà lórí pé ṣé àwọn awakọ̀ méjèèjì ni wọ́n ti rí gbé ni àbí wọn ò tí ì rí wọn gbé. Eléyìí kò tí ì sí ẹ̀rí tó fi ẹsẹ̀ múlẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé Amẹ́ríkà ń sọ pé àwọn ti mú àwọn awakọ̀ ojú òfurufú àwọn méjèèjì, àwọn ti rí wọn gbé. Bákan náà a gbọ́dọ̀ jẹ́ kó yé wa àdánù tí ó ṣe Amẹ́ríkà lórí pé wọ́n fẹ́ mú àwọn awakọ̀ wọn méjèèjì yìí. Kí ló dé tí ó fi jẹ́ pé wọ́n ṣetán láti pàdánù gbogbo ohun tí a ní wọ́n pàdánù yìí? Wọ́n pàdánù ọkọ̀ ojú òfurufú refueling plane méjì. Bákan náà F-15 jet tí wọ́n ti lọ sí ṣùgbọ́n wọn ò bìkítà. Bákan náà ni Black Hawk helicopter wọ́n ṣe é léṣe dé ojú àmì. Ṣùgbọ́n gbogbo eléyìí kò dùn Amẹ́ríkà tó kí wọ́n pàdánù àwọn awakọ̀ ojú òfurufú wọn méjèèjì yìí, nítorí pé àwọn awakọ̀ ojú òfurufú méjèèjì yìí wọ́n ṣe pàtàkì púpọ̀ gan sí Amẹ́ríkà, tó jẹ́ pé àwọn èèyàn ń sọ pé tó bá jẹ́ pé àwọn Iran rí àwọn awakọ̀ ojú òfurufú méjèèjì yìí mú ni, ohun tí wọn ó fi gbà lọ́wọ́ Amẹ́ríkà yóò lé ní ẹgbẹẹgbẹ́. Kódà wọ́n ní wọ́n ó béèrè fún ìyọ̀ǹda àwọn Palestinians